àwọn bàbá wa náà tẹ bíbá ìdó tí wọ́n fi ń ṣe ọkọ́ àtàdá. Òun náà làwa náà dẹ̀ gbọ̀njú bá tá à ń ṣe. Iṣẹ́ yẹn le jù, mo ti léwèé dé. Mo lọ ra pápá èsàn tí wọ́n fi ń dáná àgbẹ̀dẹ. Mo bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́. Bí mo ṣe bu èsàn yẹn sínú iná báyìí, àfi para ló tàbà mí ní rẹ̀kẹ́. Ẹlẹ́ẹ̀kejì, hámà ni mo sán mọ́ra mi lọ́wọ́. Apá ẹ̀ ṣe wà ń bí dọ̀la. Lọ́mọdé bá yíra mọ́ yẹ̀pẹ̀ ń bí báyìí. Kí àwùjẹ kó bá ṣe pì. A ní kó lọ ságbẹ̀dẹ kó lọ mú mi àgbẹ̀dẹ. Bó bá dẹ̀ pé ń ṣe ló ń lálàkàlà, wọ́n á ní kó bomi àgbẹ̀dẹ. Wọ́n bá ti tìrín yẹn bọná, wọ́n á fi sínú omi àgbẹ̀dẹ, wọ́n á dẹ̀ ní kó mú. Tàbí ẹ̀ bá ń ṣe kì dísìn. Èmi bí mo ṣe wà mo bá níwọ̀ àwọn bàbá mi mo jogún ẹ̀ ní. Ó kàn jẹ́ pé àwọn èèyàn wa àka nǹkan ìbílẹ̀ àkàkú mọ́. Ààrẹ tó ń kọ́ ìwọ̀n dẹ̀ mọ̀ pé iṣẹ́ tó wúlò fún wa ní ọjọ́ iwájú ni. Èrè pọ̀ nínú iṣẹ́ àgbẹ̀dẹ tá à ń ṣe ìgan ìmọ̀ṣá ọ̀làjú kò jẹ́ kọ́wọn èèyàn lè dúró nídìí ẹ̀ mọ́. Àdúgbò kan wà ní Abẹ́òkúta ń bí tá à ń pè ní Kéńtà Ọlọ́kọ́. Ibì kan wà ń bẹ̀ tí wọ́n ti ń ṣe iṣẹ́ àgbẹ̀dẹ. Ibẹ̀ yẹn ti pẹ́. Ọ̀pọ̀ ilé ni a ní Kéńtà Ọlọ́kọ́. Ilé Bọ́mọdé Òkú, ilé Ògúnyẹmí, ilé Àríyọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Agboolé kan náà wà ní Kéńtà Ọlọ́kọ́ tá à ń pè ní agboolé Lákíjẹnà. Agboolé tí wọn kì í gbéṣu kọjá yàtọ̀ sígbà tán bá ṣọdún iṣu láàfin kábíyèsí Aláké ilẹ̀ Ẹ̀gbá. Ẹ tún káàbọ̀ sórí ètò yìí lónìí bí a ṣe fẹ́ ṣèfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ọ̀kan lára àwọn ọmọ tí wọ́n gbé Kéńtà Ọlọ́kọ́ dàgbà. Èmi ni Ìdòwú Ọlọ́ládé Ẹgbẹ́kúnlé alias Imperial. Nígbà táwa wà ní kékeré tá ń lọ sí iléèwé bí ọmọ ọdún 10 ọmọ ọdún 12 ní tíṣà bá ti lé wa pé ẹ mówó bá ìgbà o, ẹ mówó gbá wá o, ẹ mówó àwo wá o. Bá lọ bá bàbá mi kọ́ ló ń bá ń fọrùn kẹ́wọ̀n. A ní kí ni kẹ́ kọjá ságbẹ̀dẹ kẹ́ lọ rọkọ́ kẹ́ lọ rajà o. Nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ àgbẹ̀dẹ yìí ní ṣe, mo jáde primary 6. Mo sọ fún bàbá mi, mo ní mo fẹ́ kàwé sí i. Bàbá mi ní agbára pọ̀ ọtí bá dẹ̀ lè rìn rán mi lọ kí n rán lọ. Mo dẹ̀ ń ṣiṣẹ́ yẹn mo ń ṣe mo fi ń tẹ̀síwájú títí wá dàsìkò yìí. Tá a bá fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀dẹ yẹn a máa ń lo hámà, à ń lo ẹ̀mọ́, à ń lo fáìlì. Gbogbo ẹ̀ pọ̀ lóríṣiríṣi tá a ń lò. Ìrírí tí mo rí pọ̀ ìgbà mi kérógà mu wa. Wọ́n pé báwo lọmọ kékeré ṣe máa kiri ọjà káàkiri nǹkan kan dé tán bàbá wa tún máa sáré lọ sí bàrà ìbẹ̀rẹ̀ kòdò. Wọ́n á ní ilé Awólé ìṣúná mú wọn sí. Ilé ibì kan náà mú wọn sí, wọ́n á dẹ̀ tún gba béèlì wa padà. Síbẹ̀síbẹ̀ ni àtún padà sí ilé àgbẹ̀dẹ tó ráò níṣẹ́ mi ta lè ṣe ju iṣẹ́ àgbẹ̀dẹ yìí lọ. Adẹ̀rọ̀kọ́ àlọ́ra páànù lólómore, àrọ̀kọ́ àràdà. Ìbádọ́jọ́ kejì lọ́dún ní ọjà Kọlà, a máa gbé lọ sí ìbẹ̀rẹ̀ kòdò Ìtòkù gbogbo ẹ̀. Gbogbo táìm gbà yẹn dẹ̀ ni àwọn ọ̀rẹ́ mi dédé, wọ́n máa wá bá mi ní àgbẹ̀dẹ ń bí látòrí Tọ́ba Ọ̀pálẹ́yẹ. Ọlọ́run bá ń dẹlẹ̀ fún láàrin ìdíjàdù Yẹ́misí bá ń gbóṣe Ìkíní níyọ̀ dẹ́jà yìí ìtò bá wà láyé kẹ́mi ẹ̀ kó gùn ìtò dẹ̀ ti kú kọ́lọ́run bá ń dẹlẹ̀ fún wọn. Ìdí tán dẹ̀ fi ń pe bíbá ìní ní Kéńtà Ọlọ́kọ́ ni pé àwọn bàbá wa látòrí àwọn bàbá wa náà tẹ bíbá ìdó tí wọ́n fi ń ṣe ọkọ́ àtàdá. Òun náà làwa náà dẹ̀ gbọ̀njú bá tá à ń ṣe. Iṣẹ́ yẹn le jù. Ìgbà míì kan sán hámà mọ́ra wọn lọ́wọ́. Ìgbà míì kan tìrìn bọ̀nà kan fẹ́ rọ jígà rọ gbogbo ẹ̀. Irin yẹn dẹ̀ gbọ́dọ̀ pọ̀n gan. Ètò ṣojú mi tó ṣẹlẹ̀ sí mi, mo ti léwèé dé. Mo lọ ra pápá èsàn tí wọ́n fi ń dáná àgbẹ̀dẹ. Mo bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́. Bí mo ṣe bu èsàn yẹn sínú iná báyìí, àfi para ló tàbà mí ní rẹ̀kẹ́. Ọlọ́run ló yọ ojú mi. Ètò tún máa dẹ lẹ́ẹ̀kejì, hámà ni mo sán mọ́ra mi lọ́wọ́. Apá ẹ̀ ṣe wà ń bí dọ̀la. Gbogbo táǹgbà tá wà ń ṣe yẹn oríṣiríṣi èèyàn ló ń wá síbí. Bí àwọn lọ́dún bá ń ṣọdún, wọ́n bá kọjá lágbẹ̀dẹ báyìí, wọ́n gbọ́dọ̀ forí balẹ̀ ń bí. A dẹ̀ máa sáré la lu ọmọ wú kókókókókókó kí àwọn oníṣègùn kan fẹ́ ṣe nǹkan kan, wọ́n á yọjú ságbẹ̀dẹ. Bí kan wọn eléégún fẹ́ ṣe nǹkan kan, wọ́n á débi. A dẹ̀ tún máa ń bọ̀gùn. Ẹlòmíì ló lọ ra ẹdìyẹ nísìnyí, àsáré bọ́ fún un. Ojú ògùn yẹn àwọn nì. Ìkànnì ìta tí ń bọ̀gùn nìyẹn. Omi tí wọ́n bá géèyàn jẹ
tá a bá yọ eyín ẹ̀ kó ń bẹ̀ òun la máa fi fọ̀ eyín yẹn kò ní bàjẹ́ kò ní bá onítọ̀hún yẹn jà mọ́ ajá géèyàn jẹ ni o èèyàn géèyàn jẹ ni o kò lè bá jà mọ́ ìrònú tá a máa sin tá a máa fi sí. èrè pọ̀ nínú iṣẹ́ àgbẹ̀dẹ tá à ń ṣe gan-an ṣùgbọ́n ṣá ọ̀làjú kò jẹ́ kọ́wọn èèyàn lè dúró nídìí ẹ̀ mọ́ tọmọdé bá yíra mọ́ yẹ̀pẹ̀ ń bí báyìí kí àwùjẹ kó bá ṣe pì á ní kó lọ ságbẹ̀dẹ kó lọ mumi àgbẹ̀dẹ bó bá dẹ̀ pé ń ṣe ló ń làlàkàlà tí ò bóde mu wọn á ní kó bomi àgbẹ̀dẹ wọn bá ti tìrìn yẹn bọ̀ná wọn á fi sínú omi àgbẹ̀dẹ wọn á dẹ̀ ní kó mu tàbí táyẹ̀ bá ń ṣe kì dísìn á ní kó ti bọ àgbẹ̀dẹ kó mu kápẹ́ àwa náà rí onírànlọ́wọ́ ni ṣètì tá lè padà sí di iṣẹ́ yìí ká ṣe ní modern one torí gbogbo ìtàn bàbá wa ń ṣe tẹ́lẹ̀ ara náà ń lò kán ti rìn bọ̀ná kán lù gbàù kí gbogbo ẹ̀ kó fún ká sí wọn lára kán bẹ̀rẹ̀ sickness gbà mí nǹkan kan déédéé ẹ̀tí ń sìn kápẹ́ṣe la rí engine tó dá tàbí kárẹ́ǹ tó máa sponsor èèyàn a ò ní jẹ́ kí iṣẹ́ ìparun àwa náà bẹ̀rẹ̀ sí í ṣe òun ní òsẹ́ni kankan níbẹ̀ nísìn gbogbo wọn ti kú tán tó jẹ́ kí iṣẹ́ ìrí bó ṣe rí kó dẹ̀ ṣiṣẹ́ tó lè parun. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. mú ọkàn máa ra àdá China nígbà tó ń rí tọ́jọ́ wa tá a ṣe kò sọmọ kékeré kan tó fẹ́ fèsì ẹ̀ ohun tó fà tó fi ń lọ ra tán China nìyẹn àdá tá à ń ṣe ó dájú tán China lọ rísìn ní pé ìní táwa ń lò strong dáadáa kì í ṣe ní fẹ́lẹ́fẹ́lẹ́ wọ́n dẹ̀ máa lò ó máa láàsì the same thing ẹ̀ lọ́kọ́ kò yára dógùn kò yára bàjẹ́ wọ́n bá tìbọ̀ ìtàkùn kan kò ṣe pé ó lè tẹ̀ tàbí nǹkan kan yàtọ̀ sí kankan fa ilẹ̀ kó tún máa ṣiṣẹ́ ẹ̀ lọ iṣẹ́ táwa ń ṣe yàtọ̀ à ń lo irin kìíní irin táwa ń lo irin típà ńlá òun la máa fi rọkọ́ tá a máa ṣe ṣùgbọ́n ṣáà rẹ̀ ni tó lè ràn wá lọ́wọ́ ẹ bá rẹ̀ ni ràn wá lọ́wọ́ débi pé wọ́n ra irinṣẹ́ fún wa ní tòde tòní gẹ́gẹ́ bí tàn Chinese á bẹ̀rẹ̀ sí í ṣe iṣẹ́ àgbẹ̀dẹ kò gbọ́dọ̀ parun ìmọ̀ tí wọ́n bá ti ń jẹ tó bá ti ń jẹun tó ń jẹ gààrí tó ń jẹ èlùbọ̀ tó ń jẹ tí wọ́n bá dẹ̀ra lágbẹ̀dẹ kẹ̀dẹ̀ ni àgbẹ̀ ò lè ṣiṣẹ́. ẹ sọ nọ́mbà yín fún gbogbo àwọn tó wà káàkiri àgbáyé ó ṣeé ṣe kára àwọn kan tí wọ́n fẹ́ ran iṣẹ́ yín lọ́wọ́. 081 26 71 83 12 081 26 71 83 12 èmi ní Ìdòwú Ọlọ́ládé Ẹgbẹ́kúnlé alias Imperial. kéńtọ́lọ́kọ́ rèé ìmọ̀ rèé àgbẹ̀dẹ tí wọ́n fi ń pe kéńtọ́lọ́kọ́ ní kéńtọ́lọ́kọ́ òun ló wà lápá bí ṣùgbọ́n àwọn àgbẹ̀dẹ kan tún wà ń bí afẹ́ fọ̀rọ̀ wá àwọn náà lẹ́nu wò báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ àgbẹ̀dẹ ṣáwọn gangan ló ní bí ni àbọ̀n bá lọ́wọ́ àwọn bàbá wọn kí là ń pè ní iṣẹ́ àgbẹ̀dẹ irú àgbẹ̀dẹ wo ni tiwọn tó rágbẹ̀dẹ póríṣiríṣi ṣe mọ̀ pé blacksmith àgbẹ̀dẹ làwọn náà àwọn tó ń ṣe ọwọ́ mọ́tò àgbẹ̀dẹ làwọn náà bóyá àwọn náà ń ṣọwọ́ mọ́tò ni ẹ jẹ́ ká súnmọ́ wọn kábíyè. orúkọ mi ni Ògúnjìmí Kamau láti mọ́ níbi tí wọ́n ti ń ṣe àgbẹ̀dẹ bámúbámú. àwọn kan wọlé lẹ́yìn ṣe ní ìsọ̀ àgbẹ̀dẹ bíi. à ń ṣe ọkọ́ a dẹ̀ ń ṣe àdá à ń ṣe ọ̀bẹ a dẹ̀ ń bá wọn gbọ̀n pé tó bá kù à ń bá wọn tún ṣe a dẹ̀ tún ṣe àáké àwọn bíi jígà tí ó fi ń gbẹ́lẹ̀ à ń bá wọn tún ẹnu ẹ̀ ṣe tẹ́nu ẹ̀ bá kù à ń bá wọn ṣe nǹkan tí ó fi ń tẹ ifá táwọn babaláwo fi ń báyàn tẹ ifá pé bóyá èèyàn fẹ́ tẹ ifá à ń bá wọn ṣe ẹlẹ́yẹ ní orí ó máa nẹ́yẹ lórí báyìí máa ní àjànìjì à ń bá wọn ṣe. èmi bí mo ṣe wà mo bá níwọ̀ àwọn bàbá mi mo jogún ẹ̀ ní. ó kàn rẹ̀ pé àwọn èèyàn wa àka nǹkan ìbílẹ̀ àkàkún mọ́ ààrẹ tó ń kọ́ ìwọ̀n dẹ̀mọ̀ pé iṣẹ́ tó wúlò fún wa ní ọjọ́ iwájú ni. kódà àti kékeré mo ti wà bẹ́ẹ̀ o pé wọ́n bí mi síbẹ̀ ni bẹ́ẹ̀ ni àti àbúrò mi
ẹ wá fún àwọn yín sí ìdí ẹ̀. ṣé mọ̀ pé ojú ti là ẹsẹ̀ tó fẹ́ bọ́ sínú eruku pé àrùn ọtí kà kún. ọ̀tẹ̀lùkù yẹn ló fi bẹ́yìn náà. bẹ́ẹ̀ ni ṣé àwa nìkan kọ́ náà bí àìmọye tó jẹ́ pé àwa nìkan la wà ní ìdí ẹ̀ ìmọ̀ àtàbúrò mi lájọ wà níbẹ̀ tá a ṣe láti kékeré mo ti wà níbẹ̀. ìyá ti tó bí ọdún. bí 50 years bí 50 years. lẹ́tí wà ń diṣẹ́ yìí. yà. bẹ́ẹ̀ dẹ̀ ní nǹkan míì tẹ̀ ń ṣe. no I'm civil service mo tún ṣiṣẹ́ ìjọba àwọn àgbẹ̀ àwọn ló ń bẹ̀ wá ní iṣẹ́ àwọn kan tún wà tó yẹ pé wọ́n máa ń wá kó wọ́n máa bẹ̀ wá ní jọ́sìn ni ká máa bá wọn ṣe ká máa kó rẹ̀ tó wọn máa la tún ta. wo ló ń jẹ́ wìrì ẹ̀wìrì. ẹ̀wìrì ẹ ṣe eléyìí gangan ni à ń pè ní ẹ̀wìrì. láyé àtijọ́ awọ ló máa ń lò náà kí ló dé tẹ̀ lọ awọ mọ́. ẹ ṣe ohun tó ṣẹlẹ̀ gan-an ṣé awọ àfi bẹ́ẹ̀ rí awọ àmọ́ dáadáa torí nísìnyí tẹ́ bá pẹran àwọn tẹ̀ ń bó ẹran mọ́ iṣẹ́ ọjọ́ rẹ gbogbo ẹ̀pọ̀ mọ́ òun náà fi ń ṣe pọ̀mọ́ nísìnyí awọ yẹn náà fi ń ṣe pọ̀mọ́ tá à ń jẹ nísìnyí ọ̀pọ̀ àfi awọ yẹn ó ti wọ́n àfi bẹ́ẹ̀ rí rà ó ti kò fi bẹ́ẹ̀ kọ́ mọ̀mọ́. ṣíṣẹ́ kan náà wá ní àwọn kìíní máa ṣe pẹ̀lú awọ ṣáà. iṣẹ́ kan náà ni àmọ́ kò dàbí awọ eléyìí òun ló gbéná jáde ní lẹ́nu kìíní yẹn ohun èlò tá a bá fẹ́ bí báyìí ó máa yọ iná jáde ní bí báyìí eléyìí ni ojú iná eléyìí gangan ni ojú iná ṣeye. kí ni eléyìí ẹ ṣàlàyé lè fún wa. eléyìí ni igi ọkọ́ àti igi ni igi tá à ń fi sínú ọkọ́ tá a bá dàrú a máa fi sínú ọkọ́ tó fi ń roko tó fi ń kọ ebè nínú oko. ìrànlọ́wọ́ lẹ́ ń fẹ́ káwọn ìjọba ṣe fún iṣẹ́ yìí. ẹ ṣe rí àwọn ìjọba ọ̀hún kà wá kú torí kó wá pé àwọn ìjọba ọ̀hún kà wá kú ni ó yẹ kí iṣẹ́ yìí ó lè kú dìgbò jù báyìí lọ wá pé wọ́n ràn wá lọ́wọ́ iṣẹ́ yìí ó máa gbòòrò jù báyìí lọ. nísìnyí ẹ wò for example nísìnyí èmi àti àbúrò mi ara mi báyìí ṣòye now tó wá pé ìmọ̀ àti ẹ̀ tó wá pé àṣìbí kò sí pé bí àgbẹ̀dẹ mọ́ ń bí báyìí kò sí ní jẹ́ àgbẹ̀dẹ mọ́ ọ̀hún ṣiṣẹ́ mọ́ ọ̀hún ṣe àgbẹ̀dẹ mẹ́mọ́ bákẹ́ tẹ bá máa kó o a ní kéńtà ọlọ́kọ́ ibi náà kéńtà ọlọ́kọ́ náà ọ̀hún mi ń pè ọ̀hún dẹ̀ mọ̀ pé eboro ní àlà kéńtà ọlọ́kọ́ gbọ̀ngbọ̀ngbọ̀n tó ń pè òun ní kéńtà lọ́hùn ojú ọ̀nà yìí òun gbọ̀ngàn ní àlà lọ́dẹ ìṣàbọ̀ lọ́dẹ kútọ̀ lọ́hùn bó ṣe lọ nìyẹn. ẹ sọ nọ́mbà yín fún gbogbo àwọn tó wà káàkiri àgbáyé ó ṣeé ṣe kára àwọn kan tí wọ́n fẹ́ ran iṣẹ́ yín lọ́wọ́. 080 67 41 29 93 080 67 41 2993. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Now Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Now Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.